tá rí pé kò sí nǹkan kan lápò lénìí, kò sí bí abí awolé a rí pé kò sí oúnjẹ, awolé a rí pé kò sí owó lápò, kò sí nǹkan kan, àdẹ̀wò pé báwo la ṣe fẹ́ lífù lọ́jọ́ yẹn táṣírí òfin ní tú tẹ́bi òfin ní panú, òun làbá máa ń lo agbòjọ fún. Ẹ jẹ́ ká tún lọ gbìyànjú eléyìí, ẹ rí pé nǹkan tó ń jẹ dáadáa ó ṣì wà. Eléyìí là ń pè ní agbòjọ onífìlà. Báwo la ṣe ń ṣe? Tá bá ti múra tán láàárọ̀ kùtùkùtù tá fẹ́ jáde, bí à ń lọ bíṣẹ́ wa o, àbí à ń lọ bí oko wa, àbí à ń lọ lùwẹ̀ tá dẹ̀ fẹ́ dé fìlà, ẹni fìlà, ìbá jẹ́ káàpù, ìbá jẹ́ rólé tí mo dé sórí tá fẹ́ dé. Ẹ jẹ́ ká mú ẹyọ atare 9, ẹ jẹ́ ká dà sẹ́nu, ẹ jẹ́ ká ṣe báyìí ká wá pe gbólóhùn, tá bá ti pè ẹ jẹ́ ká tú sínú fìlà yẹn, ẹ jẹ́ ká dé sórí. Èèwọ̀ tó wà níbẹ̀ ni pé ẹnikẹ́ni ò gbọdọ̀ bá dé fìlà yẹn lọ́jọ́ yẹn, ẹnikẹ́ni ò gbọdọ̀ sí lórí wa kó dé sórí tiẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹnìkan yá lọ ṣiṣẹ́ fún àwa fún, a lè dé ibi iṣẹ́ ká ṣí sílẹ̀ o, bí a mú wa lórí a lè ṣí sílẹ̀ o, tá bá tún fẹ́ dé padà ká tún dé padà. Ẹni pé mo ṣàlàyé dáadáa. Gbólóhùn tá máa pè sí ní tá bá ti di atare 9 lẹ́nu, 07 o 31 83 45 83. Mi ò ní nọ́mbà méjì, ẹ jọ̀ọ́, torí àwọn tó ń lo fídíò mi lórí TikTok bí ló jẹ́ kí n máa pè. Àwọn sọ pé èjì ó gbé mo pè, èjì ó gbé mo pè, èjì ó gbé mo pè ọ́ lónìí o. Ọ̀fẹ́ ni gúnugún ń jẹbọ, ọ̀fẹ́ làkàràmọ̀gbò ń jòkú, ọ̀fẹ́ ni lékelèké ń bà sórí igi onígi lóko, ọ̀fẹ́ ni tọmọdé tàgbà ń jáwé olúbòtú jẹ. Lọ́jọ́ tòní kí n fi nǹkan tèmi ṣe, kí nǹkan gbogbo nǹkan tèmi lónìí kó di bí ọ̀fẹ́ bí ọ̀fẹ́ bí ọ̀fẹ́, àti jẹ àti ná àti lò àti raṣọ àti gbogbo kan dáníyàn sí aṣàdúrà sí, kó di bí ọ̀fẹ́ fún mi lénìí. A wá tu itọ́ ọnu wa yẹn, a wá tu sínú fìlà yẹn, a wá dé fìlà yẹn sórí, a mọ̀ lọ bí tá a bá ń lọ. Bẹ́ẹ̀ ni mo fún wa agbòjọ ojúmọ́ tó dájú, tó jẹ́ pé gbogbo kan tá a bá rí lọ́jọ́ yẹn bí ọ̀fẹ́ ní ó mọ rí. Ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò. 07 o 31 83 45 83. Ìwọ tó bá ti darapọ̀ mọ́ WhatsApp group yẹn, o sì ń lù sí nǹkan o. A ti rí oríṣiríṣi ìjẹ́rìísí àwọn testimony tó lágbára nínú WhatsApp group ya. Àdúrà wa gbà. Mò ń bọ̀, orúkọ mi ò yí padà, ọmọ Ọ̀rúnmìlà.